Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí. Àwa akọni rédíò TV. Lónìí, mo fẹ́ jẹ́ ká jẹ àǹfààní iṣẹ́ ńlá kan. Iṣẹ́ yìí ò ná wa lówó púpọ̀, kò ná wa ní owó tó pọ̀ jù. Tí ìkórìíra bá pọ̀ lára, ó máa ń dènà ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lára. Tí ìkórìíra tó bá pọ̀ jù lára tàbí ọwọ́, ó máa ń fa ìdènà lóríṣiríṣi. Kí wá ni ohun tí a lè lò láti mú ìkórìíra kúrò? Iṣẹ́ yìí ni wọ́n ń pè ní ìfẹ́ràn tipátipá, love attraction. Love attraction fún gbogbo ẹni tó jẹ́ wípé mò ń wọ́kọ, mò ń wáyàwó, mò ń wólólùfẹ́, mò ń wá ìgbéga lẹ́nu iṣẹ́. Ìwọ tí aya rẹ dédé ń kórìíra rẹ, tọkọ rẹ ń kórìíra rẹ, tó ń má mú bọ́ ohun rere. Ìwọ tó nílò promotion, mo fẹ́ yọ̀ǹda iṣẹ́ yìí, ẹ lọ dán wò, kẹ́ ẹ sì wá dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Nítorí ìkànnì yìí la pè ní àwa akọni. Kí ènìyàn tó jẹ́ akọni, onítọ̀hún gbọ́dọ̀ múra gidi, ó gbọ́dọ̀ tọ́jú ara rẹ̀. Ọlọ́run ò kájò, ara ń fájò, ara ń fẹ́ àjò. Ewé kan wà tí wọ́n pè ní ewé olójòǹgbòdú. Ewé olójòǹgbòdú. Ewé olójòǹgbòdú ẹ jẹ́ ká já. Tá a bá ti já, ẹ jẹ́ ká gbó. A lè kọ́ gun lódó. Tá a bá ti ń já gan tá a gbó, ó rọ̀. Fún ara ẹ̀ ni àwọn omi ó mọ jáde ńbẹ̀. Omi tó bá jáde ẹ jẹ́ ká fún síbì kan. Ẹ jẹ́ ká wá tó lómi. Ẹ jẹ́ ká fọ́ àgbọn yìí, ká fọ́ sí i. Torí ǹbá ní ká fi omi àgbọn gbó, ṣùgbọ́n ewé náà á tún ti jẹ lára omi àgbọn yẹn. Ṣùgbọ́n ẹ lè kọ́ gbo ewé yẹn, ẹ wá fọ́ omi àgbọn sí i. Ìwọ tó bá fẹ́ lo iṣẹ́ yìí, ò ní jẹ nínú àgbọn náà o. O gbọ́dọ̀ jẹ ńbẹ̀ o. Tó o bá ti wá mú àgbọn tó o fi sí i, ó wá pẹ̀fúùmù kan tí wọ́n ń pè ní ọ̀nàlà. Wọ́n pe pẹ̀fúùmù yìí ní ọ̀nàlà. Ó wá da pẹ̀fúùmù yìí sí i. Ló bá tán. Omi olójòǹgbòdú tá a gbó ńbẹ̀. Lẹ́yìn omi olójòǹgbòdú yìí, omi àgbọn, pẹ̀fúùmù ọ̀nàlà. Ẹ jẹ́ ká dà á sí i. Ká mix ẹ̀ pọ̀ dáadáa. Ẹ jẹ́ á máa fi para. Ìkejì ni ewé akọréré àti aboréré. Ẹ jẹ́ á já méjèèjì ká gbó. Tá a bá rí ewé akọréré àti aboréré yìí, ẹ jẹ́ ká já ewé rẹ́rìnkòmí tí wọ́n pè ní ewé imí iṣú, ṣùgbọ́n rẹ́rìnkòmí la máa pè tá a bá fẹ́ já. Ẹ jẹ́ ká gbo omi ẹ̀ náà. Nínú ká lo ewé rẹ́rìnkòmí tàbí ká lo ewé akọréré àti aboréré. Tó bá jẹ́ pé akọréré àti aboréré la fẹ́ lò, ẹ má lo rẹ́rìnkòmí o. Ṣùgbọ́n tó bá jẹ́ rẹ́rìnkòmí, ìyẹn pọ̀ nítòsí. Tẹ bá ti já, ẹ gbó. Omi tó bá jáde ńbẹ̀, ẹ fi omi àgbọn sí i. Tẹ bá fi omi àgbọn sí i, ẹ wá pẹ̀fúùmù tí wọ́n ń pè ní Divine Grace. Divine Grace ẹ dà á sí i. Ẹ wá díẹ̀ lára ìtọ̀ tẹ bá tọ̀ ní ìdájí. Ẹ mix ẹ̀ mọ́. Ẹ máa fi para. Ṣé ẹ rí iṣẹ́ méjì yìí? Òun ni wọ́n ń pè ní ìfẹ́ràn tipátipá, love attraction. Lágbára Ọlọ́run yóò bá yín lára mu. Ẹ subscribe sí orí ìkànnì yìí. Ẹ follow wa lórí Facebook. Ẹ follow wa lórí TikTok. Ní orí WhatsApp náà, ẹ follow wa ńbẹ̀. Ẹ rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí a ti fi síbì kan ńbẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà ni ẹ máa gbìyànjú láti pè tàbí kẹ́ mẹ́séjì mi ní orí WhatsApp.
Lágbára Ọlọ́run, ogun ayé ò ní borí wa. Ẹ jẹ́ ká subscribe sí ibi tí àwọn notification wà yẹn tó dàbí aago, ẹ tẹ̀. Tí ẹ bá ti tẹ̀, gbogbo àwọn iṣẹ́ tá a bá mú wá yóò mọ̀ gbé wá fún yín. Ẹ̀yin ṣáà máa bá wa ká lọ. Àwọn iṣẹ́ yìí ò ná wa lówó. Iṣẹ́ yìí tẹ́ ẹ bá lò, gbogbo ohun tẹ́ ẹ bá ṣe, ẹ rí pé yóò mọ̀ lọ ní wẹ̀lẹ̀mú wẹ̀lẹ̀mú. Ṣùgbọ́n tọkùnrin bá lò ṣọ́ra fóbìnrin o, torí ó máa pe obìnrin wá. Tóbìnrin bá lò ṣọ́ra fọ́kùnrin, ó máa pe ọkùnrin wá bí ìgbà tí èèyàn ṣẹ́ṣó ọkùnrin tàbí ṣẹ́ṣó obìnrin ni o. Iṣẹ́ yìí a ti pè ní love attraction. Ó máa mú gbogbo ìkórìíra kúrò lára rẹ̀. Lágbára Ọlọ́run, lágbára Olódùmarè, yóò bá wa lára mu o. Ire o.